ẹ̀yin èèyàn mi wọ́n láṣìírí kan bẹ láàrin Esabod, Ìyábọ̀ Òjó pẹ̀lú Princess àti nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ wò ẹ gbọ́ àṣírí tí wọ́n tú nínú ẹ̀. àwọn ọmọ Esabod àwọn ọmọ ẹ̀ because Esabod ò bá sí láyé mọ́, so ogún mo fẹ́ jẹ́ kó ogún tó fẹ́ fílẹ̀ fáwọn ọmọ ìlà fẹ́ ṣe. Òkìkí Òfófó, please contact me. They don't gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́, don't worry. Wọ́n ní don't waste money, me I waste money suing Esabod. èmi á sue Esabod. mi ò lè sue èèyàn lórí social media ìbẹ̀ ṣe ń wò mí, mi ò yàtọ̀ sí VDM. màá parí iṣẹ́ ẹ̀ spiritually ni, èmi ò ráyè wèrè ń tèmi. If you come for me in a bad way, I will finish you spiritually. Ṣòtíye irú Esabod ń sìn, I have finished her spiritually. Spiritual father has done the needful. Torí mo sọ fún wọn pé àwọn ọmọ ìgangan ní kẹ́ lọ fún. Ṣé mọ̀ pé tí iná ọmọ bá ti jó lẹ́ẹ̀kan rí, kí iná ọmọ káyé bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀, ara ẹ̀ máa balẹ̀ fún bí oṣù díẹ̀. Tó bá ti wá rí pé kíní ẹ̀ tuntun ń kúrò lára ẹ̀, wọ́n á tún fi iná ọmọ jó lẹ́ẹ̀kan sí, tára ẹ̀ bá tún balẹ̀. Tó máa fi iná ọmọ jó débi ọmọ kò ní gbérí mọ́. Now tí mo sọ pé òun kò ní jẹ́ kó pa gbogbo ọmọ yẹn tán kó tó dákẹ́. Now àwọn tó bá wá kù láyé, kódà k'Esabod má sí láyé mọ́, wọ́n á jogún gbogbo blogging t'Esabod ń blog àwọn èèyàn torí pé kò rí àwọn èèyàn ṣe fún ni. So ti yẹyin. Now àwọn blogging tó ń blog àwọn èèyàn pẹ̀lú irọ́ tó máa gbé lọ sórí Google, tó máa lọ save ẹ̀ síbẹ̀, tó máa gbé lọ sórí YouTube, tó máa save ẹ̀. àwa ní ṣe fóun nìkan, àwọn ọmọ ẹ̀ tí fọ́tò àwọn ọmọ ẹ̀ ò tí ì káàkiri kó ti wà lórí Google ní malicious false allegation blogging. Èmi ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ fún, mi ò dẹ̀ kọ iye tó máa ná mi. So if you know you read mass communication or you can do web designing, that if you put anything on that website, it will stick on Google, it will stick on Phoenix. Pẹ̀lú ojú wọn, ẹ máa dẹ̀ máa gbé fọ́tò, tẹ́ bá ti tó yẹ pé Tina la fẹ́ blog, pẹ̀lú kan tí ìyá ẹ̀ fi blog èèyàn, gbogbo nǹkan tí ìyá ẹ̀ fi blog èèyàn náà lẹ́yìn náà máa gbé síbẹ̀, wá gbé Tina sí gbàgàdà. Ẹ gbé ìyá ẹ̀ náà sí pé ìyá ẹ̀ rèé, káwọn ilé ìdámọ̀, ẹ máa hashtag name wọn mọ́ Esabod. So àti Wálé ni o, àti JD ni o, àti Joy ni o. If you know how to do it, ẹ pè mí. Kódà mi ò kọ̀ kí website yẹn kó pé bí 3 websites. If you know how to do this website design and blog something there, bí àwọn tó máa ń ṣí website, pè mí, I go dey pay you the money. O ti gba, o ní láti blog any other person síbẹ̀ o. That blog will be dedicated for Esabod family and her children and her ex-husband. Bàbá tó wà ní Ìbàdàn, bàbá Tina yìí, tẹ́ bá ti gbé Tina yìí, gbé bàbá ẹ̀ síbẹ̀, ẹ wá gbé òun náà síbẹ̀. Esabod bá sọ pé lágbájá báyìí lọ pààyàn, ọmọ ọlọ́mọ lọ pààyàn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀, ẹ wá gbé Tina náà síbẹ̀. Ìpè Tina ló lọ pààyàn, ẹ gbé bàbá ẹ̀ síbẹ̀, ẹ gbé bàbá ẹ̀ síbẹ̀, ẹ fi orúkọ ẹ̀ sí. Date of birth Tina wà lọ́wọ́ mi. Date of birth Anna wà lọ́wọ́ mi. Date of birth Wálé wà lọ́wọ́ mi. Àwọn máa post ẹ̀ síbẹ̀ mọ́ blogging yẹn, so that gbogbo ibikíbi tó bá dé tán bá ti kú o. Gbogbo ibikíbi tó bá ń dé, tó bá ti gbá orúkọ wọn sórí Google, á gbé kíní yẹn wá fún wọn. Pẹ̀lú date of birth wọn kò ní change. Bá ṣe máa ṣe nìyẹn. Ẹ ṣé àdúpẹ́. So let's proceed to Ìjẹ̀ṣà. Ẹni tó bá ní pé òun mọ nǹkan ṣe fún èèyàn, ẹ jọ̀ọ́ tí website yẹn bá dẹ̀ ti jáde, tá bá ti ń post, ẹ bá máa post ẹ o. Gbogbo ẹni tí Esabod bá ti blog ní false allegation, ẹ ṣáà máa send ẹ sí wa tí website bá ti jáde. Kíní tó fi blog yẹn, story yẹn náà la máa fi blog àwọn ọmọ ẹ̀ tó máa keep ẹ sórí Google àti Phoenix. Bá ṣe fẹ́ ṣe nìyẹn. Now lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, a dúpẹ́ fún Ọlọ́run pé Ìjẹ̀ṣà lọ, wọ́n dé. Bó tilẹ̀ jẹ́ pé bí ọ̀tá ṣe fẹ́ kórí fún wọn, ká ní ọ̀tá mọ̀ pé wọ́n máa padà fi ẹni tó rán lọ sẹ́wọ̀n sílẹ̀. Ká ní ọ̀tá mọ̀ pé wọ́n máa padà fi ẹni tí wọ́n rán tó rán lọ sẹ́wọ̀n sílẹ̀, pé téèyàn bá rán lẹ́wọ̀n ó sì lè dé ní jọ̀kànjọ̀kàn lẹ́ni tí yóò ṣẹ́ o lórí irọ́ dẹ̀ ló fi rán lọ. Wọn ò ní ṣe nǹkan tó ṣe yẹn. Mo dẹ̀ mọ̀ pé ọkàn wọn náà ò ní balẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe kíni, wọ́n burú ju Ṣètánì lọ. Ṣé kò tí mo sọ yẹn? Now adẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ, mo wà so surprise pé ẹ̀yin tẹ́lẹ̀ sọ́pọ́ọ̀tì ẹni tó rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n, tẹ́lẹ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ tẹ́ ń kí kú oríire. Ẹ tún lè padà máa sọ pé Ọlọ́run ló mú.
kí ló dé tí ọmọ ẹ̀dá ya létí lápá, kí ló dé tí ọmọ ẹ̀dá òrò tàtúbọ̀tán, kí ló dé tí a lè pe spade a spade, spade a spade, kí ló dé. And ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín, ìdí tí ẹni tó ń ṣe aburú yìí tó fi ń mu jẹ ni pé ó mọ̀ pé ẹ máa ń tètè gbàgbé ọ̀rọ̀, ẹ dẹ̀ máa ń gbé ọ̀rọ̀ kúrò lọ́kàn. ṣẹ́rẹ́ tó ń ṣiṣẹ́ aburú yìí tó jẹ́ pé bí kó máa tàyàn lórí ẹ̀wọ̀n, kó máa tàyàn lórí ẹ̀wọ̀n, nǹkan tó mọ̀ ṣe social media dẹ̀ ní weapon ẹ̀ láti fi lè execute iṣẹ́ yẹn dáadáa. Ní pé ó mọ̀ pé ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọmọ kékeré lórí cyber. Ẹ mọ̀ ọmọ kékeré tó jẹ́ pé ó ṣe nǹkan tí ò da ìgbáǹdì, ẹ wá mú sweet dání, bọ́ṣẹ́ gbáǹdì yẹn ó wá sákò lọ́dọ̀ yín ó lọ ń ké o, ẹ wá ní ó yá kàn wá gba sweet. ṣe mọ̀ pé ọmọ kékeré yẹn ó máa gbàgbé, ó máa wá gba sweet. Bí ọ̀rọ̀ ẹ̀yin adult ṣe rí lórí social media nìyẹn. ṣe rí tí ara bíi tó bá ti ṣe aburú díẹ̀ tó rí pé gbogbo yín bá òun wí, ó lè díjọ́ kẹta ó kó jẹ́ kátẹ́gùn fẹ́ sí, á kàn tún wá pẹ̀lú nǹkan pé yá ẹ gbà ẹ máa bá yín mọ́. Ore Ogoluwa, of course you can, you are one of us, you are the one of the warrior. Anybody that is lover of Iyemesho or lover of me, you are free to take my video. If you are lover of me or you are lover of Iyemesho, you are free to take my video. Tebani monetization, ẹ fi jẹun, but make sure you don't allow the enemy to overtake your comment section, because èmi tí mo ní video tán àwọn taba overtake comment section yín tó fi ń bú mi bẹ̀ mi nígbà. So you can, if you are a lover of Lizzy Anjorin, you can cut my video and take it. Ẹ gbàwó lórí ẹ̀, jẹ́ kí n jẹ ló láyé o. Jẹ́ kí n jẹ ló láyé, eat from me, but don't eat from my pain. Ìyẹn nìkan ni mi nígbà. That is why I tell people, if you are Lizzy Anjorin enemy, I will not allow you to eat from her pain. If you eat from her pain, mi ní jẹ́ kó jẹ ẹ dalẹ̀, má jẹ́ kó ha ẹ lọ fún. So ṣe get nsìn. So bí yẹn ṣe lọ. Now ọ̀rọ̀ tí mo sọ lọ, ṣẹrẹ tó rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n tó sọ pé tí Ìjẹ̀ṣà bá jáde òun máa rán lẹ́wọ̀n. Tó bá jáde lẹ́wọ̀n yẹn, òun máa dá padà sẹ́wọ̀n yẹn. Nítorí pé ó mọ̀ nǹkan tó ń sọ. Ó mọ̀ pé òun lè dá padà sẹ́wọ̀n. Kò lè dá ṣe. Ẹ̀yin náà, ẹ̀yin tẹ́ kí Ìjẹ̀ṣà kú oríire náà ló máa lò láti dá padà sẹ́wọ̀n. Látàrí pé ó mọ bó ṣe ń ju nǹkan fún yín, tẹ́ máa sunkún. Òun lè ló tún mọ bó ṣe ń ju nǹkan fún yín, tẹ́ máa tún rẹ́rìn, tẹ́ máa fà mọ́ra. Now, nígbà tó ju nǹkan nígbà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, Màmí ìjà ò bá mú kíyàn o. Nígbà tó ju nǹkan síta fún yín nígbà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, tí gbogbo yín pariwo pé kí ló dé, àti ẹ̀ tí mọ ìwà ìdáadáa ń gbà yẹn. A ní ìkúnlẹ̀ abiyamọ o, kí ló lè tó yìí? Wọ́n ní èèyàn àti ẹ̀rọ ọjọ́ kan tó tẹjọ fi rẹ́rìn rí téèyàn bá ṣe ẹ̀. Ṣẹ́rí bẹ́ ṣe ń wò mí, mi ò kí ń gbè lẹ́yìn ẹ̀ tó bá ń ṣàbúrò o. Tó bá jẹ́ pé tòótọ́ ni Ìjẹ̀ṣà rape, àbí ó fàdíyà, àbí ó mọ́mọ kékeré oorun, kò sí bí mo ṣe lè láìkì Ìjẹ̀ṣà. Èmi gan ní kán rán lẹ́wọ̀n, máa ní kán gé oko wọn ni. Oko tó fi ṣiṣẹ́ yẹn ni màá ní kán gé. Tó bá jẹ́ pé tòótọ́ lọ ṣe, so that tán bá wà láyé wọn ò ní lè dóbò mọ́. Ó dẹ̀ máa dùn wọ́n. So tó bá tún ayé wá, wọn ò ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé nǹkan tí mo sọ yé yín? Torí pé èmi náà bímọ obìnrin. Nínú òfin, nínú ìlà, nínú kí n má sùn. Ìgbà táwọn obìnrin ẹgbẹ́ mi bá ń sùn mi ní sùn. Mo mọ stress inú oyún. Mo dẹ̀ mọ stress tí kéèyàn tó tọ́mọ débi tó wà yẹn. Ṣùgbọ́n tí n bá rí ipé mi ní wá sọ pé torí pé mo bímọ obìnrin, kí wá wò pé ọmọ ọkùnrin ńkọ́ o tó bá ṣẹ̀yìn ní ẹ̀ṣẹ̀ tí ò yọ kẹ bẹ́ orí ẹ̀. Tẹ wá ní pé ẹ fẹ́ bẹ́ orí ẹ̀, ká wá sápamọ́ sábẹ́ pé ìyá ni mí, mi ò ní bá yín lọ́wọ́ ń bẹ̀. Torí ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi ṣàánú fún mi. Elédùmarè pín fún mi ní rẹ́gí ni. Ọkùnrin méjì, obìnrin mẹ́ta ni mo bá wọn bí. Tí n bá wá sọ pé àwọn ọmọ ọkùnrin ò dá, torí pé tó bá ti ṣẹ̀ wá o, bóyá ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ń sìn,
ẹ̀ṣẹ̀ tó yẹ pé nǹkan tẹ́ máa gba etí ẹ̀ ní pé má ṣerú ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ wá fẹ́ gba etí ẹ̀ torí pé ẹ fẹ́ dá sẹ̀ríà fún ju ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ ẹ wá pe gbogbo ìlú lé lórí pé arákùnrin ta rí yìí o ṣàdédé ló gé orí ọmọ kékeré o ẹ dẹ̀ ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó máa fi dá ẹni tó gé orí ọmọ kékeré wọ́n gbọ́dọ̀ gé orí tiẹ̀ èmi ò ní bá yín lọ́wọ́ nù ẹ̀ nǹkan tó bá ṣe fún ẹ gẹ́rẹ́gẹ́ ni kò sọ. Before I support you guys on this social media, if you want my support, ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe ẹ ni kò sọ, má fi kún, má yọ kúrò, torí èmi náà ò ní fi kún fún ẹ. So that àwọn aya lè mọ sẹ̀ríà tó máa dá fún ẹ. Nítorí tó bá bá mi dá sẹ̀ríà fún ẹ ní ẹ̀ṣẹ̀ tó ṣe gangan, Elédùmarè ò ní fi bí mi. Ṣùgbọ́n kì í ṣẹ̀ṣẹ̀ tó ṣe ni mo gbé wá. Ẹ wá bá mi dá sẹ̀ríà tó nípọn fún. Elédùmarè á fi bí mi o. Àtẹ̀yìn náà tí ẹ bá mi lọ dá sẹ̀ríà tẹ́ ẹ̀ wádìí ṣóòótọ́ ni àbírọ́. Now, nígbà tárábìnrin wa, bó tilẹ̀ jẹ́ pé àwọn ò súnmọ́ wọn gbà yẹn, àwọn wọn lókèrè gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe fíìmù tó fi ń dá wa lẹ́kọ̀ọ́, whereas àwọn fúnra wọn gan lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí nature mi. Mo ní kàn gbé fídíò tí Ìjẹ̀ṣà fi fàdíyà síta nígbà tí ọmọ bá pẹ̀mùpẹ̀mù wá síta tó sọ pé Ìjẹ̀ṣà fi kọ́kọ́rọ́ jáde. Ibẹ̀ ni mo ti mọ̀ pé irọ́ ni. Àwa demand fún fídíò, wọ́n lé evidence wa. Láàrin èmi àti yín gẹ́gẹ́ bí abiyamọ, ẹ gbé hatred ilẹ̀ tẹ́ni fún Ìjẹ̀ṣà. Ǹjẹ́ ẹ ti rí fídíò fáìlì kan tó mú kọ́kọ́rọ́ tó fi jáde ọmọ kékeré rí? Ẹ má parọ́. Láàrin èmi àti yín, ǹjẹ́ ẹ rí èèyàn kan bó ṣe sọ pé ó ń dó yàtì, ó ń dó ẹdìyẹ, ó ń dó ewúrẹ́ ni o, ó ń dó ẹ̀fọn ni o. Ǹjẹ́ ẹ ti rí èèyàn kan pé wọ́n gbámú rí, ó wá mú kọ́kọ́rọ́ ó fi jáde ọmọ? Kódà bá ṣe jẹ́ àgbàlagbà tó yìí, a lè sọ pé a fẹ́ ṣe foreplay àbí kí lẹ máa ń pè, royal sexy play àbí kí lẹ máa ń pè, kí ọkùnrin wá sọ pé kọ́kọ́rọ́ lòun fẹ́ fi gúndì wa. Ǹjẹ́ a lè ṣerú ẹ̀? Bá ṣe jẹ́ àgbàlagbà tá ti bí sùn tá ti bí wà lẹ́yìn, ká wá sọ pé a fẹ́ ṣe eré kan tẹ́nìkan ò ṣe rí, kí ọkùnrin wá mú kọ́kọ́rọ́. Ọkùnrin lè lo kùkúmbà fún ẹ, ó lè lo kárọ̀tì fún ẹ, ó lè lo ìgò fún ẹ, ó lè lo anything tó máa fresh fún ẹ. Bọ́ kọ́kọ́rọ́, ẹ mọ̀ bí kọ́kọ́rọ́ ṣe rí ni. Kọ́kọ́rọ́ má rí gbágungbà. Now this is key. TikTok, ṣẹ́yìn rí kọ́kọ́rọ́ rè, kọ́kọ́rọ́ ò máa straight, kọ́kọ́rọ́ mà ní igun. This is another key. Analysis là ń ṣe láàárọ̀, mo fẹ́ refresh memory yín ni o. Kọ́kọ́rọ́ rè, mo bá máa fi wọ́n TikTok. Now Facebook, look at kọ́kọ́rọ́, ẹ wo ibi báyìí straight, ibi báyìí rí gbágungbàgun, ibi báyìí rí gbágungbàgun. Tó bá dẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ báyìí, ibi báyìí straight, ibi báyìí rí gbágungbàgun. Now TikTok, look at kọ́kọ́rọ́, ṣẹ́tìrí ibi báyìí rí gbágungbàgun tó yẹ pé ó wà sharp gan, ó lè bẹ́ èèyàn lóbò. Ibi báyìí rí gbágungbàgun. Ǹjẹ́ a ti rí ọmọ ẹ̀dá dámọ̀ láì ṣe ẹranko? Ọ̀tá àwọn Boko Haram gan àtàwọn X-Men tó bá sọ pé wọ́n ń dó obìnrin inú igbó, ǹjẹ́ ẹ̀yin ti rí kọ́ ni wọ́n fi pẹ̀lú bó ṣe dájú tó ń dó obìnrin inú igbó, ǹjẹ́ ẹ̀yin ti rí kọ́ fi kọ́kọ́rọ́ kọ́ fi jáde ọmọ rí? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n mọ̀ pé brain àgbàlagbà ní òbò brain ọmọ kékeré kì í ronú fúnra yín lórí social media. Òun ní àwo yíyan, òun ló ṣe máa ń rí yín lò láti fi execute iṣẹ́ ẹ̀. Bí ọmọ bá pẹ̀mùpẹ̀mù ṣe gbé wá, ọ̀rọ̀ tó máa ń kọ́ sọ ni pé gbà tí Ìjẹ̀ṣà wá ó fi kọ́kọ́rọ́ jáde ọmọ. Ibẹ̀ lára ti fún mi pé come on, kí ló ó fẹ́ satisfied? No, let's assume now that Ìjẹ̀ṣà is a pedophile. Let's assume now kí ni Ìjẹ̀ṣà fẹ́ satisfied ní pé kó fi kọ́kọ́rọ́ jáde ọmọ? Kí ló fẹ́ a pedophile kí ló fẹ́ fi kọ́kọ́rọ́ jáde ọmọ fún? Kò possible, kò ṣẹlẹ̀ nínú gbogbo history pedophile, mi ò gbọ́ rí pé wọ́n fi kọ́kọ́rọ́ jáde ọmọ. Ká ló sọ pé wọ́n lo kárọ̀tì, ó lo kùkúmbà, a sọ pé okay, àwọn torí pé àwọn èèyàn máa ń lò. Kò dẹ̀ sọ pé wọ́n lo ọwọ́ wọn, wọ́n fi jáde ọmọ, àní wọ́n dẹ̀ pé ọmọ yẹn ní ọmọ ọdún 7. Come on, bí Boko Haram ṣe rí yẹn, wọn ò lè jí ọmọ ọdún 7 gbé kó fi kọ́kọ́rọ́ jáde ẹ̀.
bí àwọn Boko Haram ṣe ń pààyàn yẹn wọ́n lè pààyàn o but wọ́n lè mú ọmọ ọdún méje obìnrin kó fi kọ́kọ́rọ́ jáde ẹ̀ kò possible. Now ibẹ̀ láti béèrè pé ẹ fún wa ní video evidence. Ìgbà tó máa fún wa ní video evidence gbogbo yín ẹ ronú pé kọ́kọ́rọ́ lọ́nà fi jáde ọmọ. Video evidence rẹ̀ ẹ̀yin lẹ pé ẹni kó wá jókòó ẹni ẹ fẹ́ ṣe fíìmù kí ló fún wa l'assurance pé iṣẹ́ tó wà ní script kọ́ ló ní kó máa ṣe sílẹ̀ pé òun bọ̀ kí ló fún wa l'assurance bẹ́ẹ̀ because ó ní fíìmù ni ẹ tí bá pè mí fún fíìmù sìn pé ó yá o action zi mama afẹ́yẹ́ kó play role yìí wàá kiss bọ̀bọ̀ yìí ẹ máa ṣe action wọ́n á play role yẹn wọ́n á ṣe action àwọn kan wá ra fídíò mi wọ́n kọ̀ tí wọ́n tọ́jú ẹ̀ unfortunately fíìmù yẹn ò padà tà kàn wá padà lọ́jú scene yẹn síta pé ẹ wo zi mama ó ń kiss èèyàn tí bá wá explain fún yín pé location ọmọ wa ẹ béèrè pé kí ni title film ṣe má gbàgbọ́ ẹ ní gbàgbọ́ náà ẹ ní gbàgbọ́ pé mo wà ní location àwa dẹ̀ dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ní làákàyè a ní kíní kò lè work báyìí gbogbo fídíò fáì tí mo mọ̀ láyé mi gbogbo fídíò fáì tí mo mọ̀ àbí gbogbo àwọn tó máa ń bá obìnrin sùn àbí tó máa ń fẹ́ dú ọmọ kéékèèké tí mo mọ̀ wọn kì í sá níbi tó bá ti dú ọmọ kéékèèké wọn máa wà ní sòfà àtọmọ yẹn ò tí tú àṣírí ṣebí gbogbo yín ṣáà máa ń gbọ́ lọ́dọ̀ Oríyọmí Hamzat tó máa sọ pé tí Oríyọmí bá ti gbé ọmọ kékeré wá pé ẹ mélòó ló bẹ́ẹ̀ sùn ìyẹn ọmọ kékeré yẹn wọ́n lè máa ṣe ojú ẹ̀ wọ́n máa sọ pé wọ́n bá mi sùn lẹ́ẹ̀márùn-ún wọ́n bá mi sùn lẹ́ẹ̀mẹ́wàá wọ́n ní kí n má sọ fáwọn màá mi dádì mi bá mi sùn lẹ́ẹ̀mẹ́ta wọ́n máa wá wọn ò ní bá ọmọ sùn kí wọ́n sá lọ. Ẹni tó bá ń bọ́ ọmọ kékeré sùn tó ń gbádùn ẹ̀ tọ́mọ yẹn ò dẹ̀ táṣìírí ẹ̀ kò ní bá ọmọ yẹn sùn ó máa wá lọ after 10 years kò rántí láti tó wá bọ́ ọmọ yẹn sùn ìwọ ló wá pè é ẹ ronú tó yẹ la ṣe máa advice yín ẹ má máa wo page ibi tó yẹ pé wèrè ní host ibẹ̀ tẹ bá ń wo page tó yẹ pé wèrè ló ń host ọpọlọ yín máa ronú bí wèrè yẹn ẹ ní think directly mọ́ ọpọlọ yín máa ti wà contaminated. Now Ìjẹ̀ṣà tó yẹ pé ó gùdù nínú fídíò fáì ó wá fi kọ́kọ́rọ́ jáde ọmọ lẹ́ẹ̀kan ó wá lọ gbére kò wá bójú wẹ̀yìn èèwọ̀ fídíò fáì ni máa padà wá á máa padà wá torí ó ń gbádùn ẹ̀ bọ̀ kò wá bẹ̀ ìwọ náà ló wá pè é. And nígbà tí arábìnrin yẹn sọ nínú interview yẹn kí ló sọ ń gbà yẹn ó ní tí ọmọ bá ti lọ school kò kí ń ṣe dáadáa ní school débi pé ó ń fèlì òun gba exam fún kò ṣe dáadáa òun gba extra teacher fún kò ṣe dáadáa àwọn kan wá ń wo fíìmù bàbá Ìjẹ̀ṣà ńjọ́ kan ló bá ṣe báyìí òun wò pé kí ló ń ṣe ẹ́ tó ń gbọ̀n òun tètè fura pé tọmọ yìí bá ti rí bàbá Ìjẹ̀ṣà ló máa ṣe nǹkan tó fi kó yín jẹ nìyẹn ṣùgbọ́n ìgbà tọmọ rí bàbá Ìjẹ̀ṣà nínú fídíò tó ń rìlíìsì ọmọ rí ṣíà lọ́tún kò jókòó síbẹ̀ ọmọ rí ṣíà lósì kò jókòó síbẹ̀ ó rí ṣíà lọ́ọ̀kan kò jókòó síbẹ̀ ibi tí Ìjẹ̀ṣà jókòó sí gẹ́gẹ́gẹ́ lọmọ jókòó ti síbẹ̀ kò dẹ̀ gbọ̀n kó máa ṣe báyìí kò ṣe bẹ́ẹ̀ o tìdùnnú tayọ̀ lọmọ fi bọ́ bàtà lẹ́sẹ̀ Ìjẹ̀ṣà gbogbo yín lẹ rí nínú CCTV ẹ ní làákàyè láti challenge ẹni tó gbé irọ́ ìwá pé ṣèbọ́ lọ́mọ yìí máa ń gbọ̀n ni kí ló fi fún wa lẹ́rìí tó dájú pé ọmọ kékeré lọ́mọ yìí ẹ wo ìgbà tí wọ́n accuse baba Nedi Nkwonkwo baba Nedi Nkwonkwo àbí kí lorúkọ ẹ̀ Nedi Nkwonkwo Senator Nedi Nkwonkwo nígbà tó ń fẹ́ bà ti máa yẹn jẹ́ tó ń sọ pé Regina 17 years ni bàbá yẹn fẹ́ gbà tí bàbá release voters card díẹ̀ to prove fún yín wípé kò sí ní 17 gbà tóun fẹ́ ṣàpárá yín ò jábọ́ ṣùgbọ́n ká ní bàbá yẹn ò ní voters card ọmọ yẹn lẹ̀ ẹ gbàgbé wọ́n lè fi kíní ẹ̀rọ bàbá yẹn lẹ́wọ̀n wípé ó fẹ́ ọmọ underage láìsí nílẹ̀ Haúsá tó bá ti gbé nǹkan wá fún yín you will not reason and ask for evidence
tó bá tún wá fún yín evidence gan as a woman being tẹ́ bímọ tẹ́ ń tọ́ àwọn ọmọ yín ọpọlọ tẹ́ fi ń tọ́ àwọn ọmọ ẹ máa gbé yẹn kalẹ̀ ẹ wá máa lo ọpọlọ wèrè torí pé ó jẹ́ favorite yín lórí social media wọ́n parọ́ fún yín wípé ọmọ 7 years kan gbà tó wáyá ó ti wà ní 13 years àbí àwọn òdùlọ́pìn gbà yẹn tó ní Ìjẹ̀ṣà tó ń bọ́ bàtà ẹ rí ọ̀yàn àyà ọmọ adẹ̀ pariwo kò sí nǹkan tó ń pè mí tán they will do it for your children mo sọ pé tó bá jẹ́ pé Ìjẹ̀ṣà rape kàn ṣe fún àwọn ọmọ mi ṣùgbọ́n tí ò bá rape gbogbo ibikíbi táwọn ọmọ ọkùnrin bá dé wọn ò ní pàdé àgbákò wọn ò ní pàdé ilé nìní àdàbí tó bá jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ tóòtọ́ kò sí nǹkan tó sọ fún wa tán lórí social media yìí màá tún wò pé ẹ gbà mí ṣé báyé ṣe ríre gbogbo yín ẹ̀dẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ la mọ́ṣáláṣí kọ́lọ̀ ń dáríjì yín whereas ẹ̀ṣẹ̀ tẹ mọ̀ dá a máa pariwo àwọn tó ń darí wọn mọ bó ṣe ń darí wọn tó bá fẹ́ wá parọ́ tó bá fẹ́ wá kó wọn jẹ ẹ máa gbọ́ àmì mọ́dà ìyá ni mímì lè gbárù ẹ̀ ìyá làwa náà bímọ ọkùnrin nǹkan tí Ìjẹ̀ṣà ṣe fún yín gangan kálẹ̀ wá sọ ni pé torí pé Ìjẹ̀ṣà fi mí ṣe kọ́mẹ́dì tí mi ò láìkì ni o Ìjẹ̀ṣà bà mí lórúkọ jẹ́ ìyẹn ni mo fẹ́ fi dá sẹ̀ríà fún táyé bá fẹ́ bá yín dá sẹ̀ríà fún ọ̀tọ̀ nìyẹn táyé bá fẹ́ dá bá yín dá Ìjẹ̀ṣà bà ẹ́ lórúkọ jẹ́ whereas Ìjẹ̀ṣà fi ṣe kọ́mẹ́dì ni kò mọ̀ọ́mọ̀ Ìjẹ̀ṣà fi ṣe kọ́mẹ́dì ni ó sọ ti Yèyé Mẹ́ṣọ́ náà ó ní Yèyé Mẹ́ṣọ́ ṣe oògùn owó Yèyé Mẹ́ṣọ́ ò fi ṣèbínú ó sọ ti kábíyèsí Ọ̀nìfẹ̀ ó sọ ti bàbá Tinubu ó sọ ti ìyá Rainbow ó sọ toríṣiríṣi Ìjẹ̀ṣà nínú ìròyìn kúmọkúmọ kò sẹ́ni tó fi ṣèbínú because wọ́n believe pé kọ́mẹ́dì tiẹ̀ ló ń ṣe kò dẹ̀ míì ní ẹ̀ á dẹ̀ tún sọ pé ìròyìn kúmọkúmọ lẹ̀ ń gbọ́ o látẹnu kúmọkúmọ o ẹ dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú báyìí débi pé ẹ wá rẹ́ni tó gbẹ́ kòtò lẹ̀ fún kàkà kó sọ pé kòtò yìí tó gbẹ́ ti jìn ó ti pọ̀ jù ó ṣe èmi náà tàbá tiẹ̀ fẹ́ dá sẹ́ríà ṣùgbọ́n ẹ wá kó àwọn èèyàn àwọn innocent people you gather them just to pull innocent man down. Gbogbo àwọn tó ń kí congratulations lé ní say no more if you see children run away o ṣé ká sọ pé káwọn ọmọ yín náà rírú ẹ̀ káwọn ọmọ yín lọ sẹ́wọ̀n dé kán fìlì ẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tán mọ́wọ́ tán mẹsẹ̀ tórúkọ bàjẹ́ ká nírú VDM ṣẹ́rí ẹ̀jẹ̀ kì í ṣàṣírí kan fún yín VDM ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì fún Naira Marley tí ó bá jẹ́ bẹ́ẹ̀ Naira Marley ò ní yẹ ó sì máa wà ní prison àṣà moment tá à ń sọ̀rọ̀ yìí àti Sam Larry àti Prime Boy tí ó bá sírú VDM tọ́lọ́ fi ṣe áńgẹ́lì fún Naira Marley ni Naira Marley báwo èwo nu ló máa fẹ́ gbọ́ tẹnu ẹ̀ nítorí pé ọmọ tí wèrè tọkàn wèrè níyá ẹ̀ mọ̀ bóyá tí wèrè tó àfẹ́ ti yá ẹ̀ tó bá ti ta sí lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun ló máa fi ń ṣe gángan láti rán àwọn èèyàn lẹ́wọ̀n lórí social media yìí you never investigate you never verify you just support such a cause you support such a cause to support ọmọ tí wèrè bí tó jẹ́ pé more than 20 years níyẹn fi yá wèrè wà nù lineage wọn mọ̀ bóyá wèrè tó wà nù lineage wọn ló transfer sí yẹ kóun náà máa rányàn lẹ́wọ̀n you never verify you never investigate tó bá ṣe àti gbé wá just because ẹ like ọmọ ìyá wèrè ẹ fẹ́ follow wèrè trend láti rán àwọn tí wọn ya wèrè láti rán wọn lẹ́wọ̀n because tí ò bá jẹ́ ẹ̀yin society ni kò lè dá ṣe kò lágbára débẹ̀ but she uses the masses against innocent people because without you guys support without you guys weapon she can never achieve what she achieved. I'm telling you the reality she can never achieve it. Òun nìkan lè dá ṣe but with you guys support gbogbo ìdẹ̀lẹ̀ mẹ́mọ́ sílẹ̀ ẹ fẹ́ jẹ wọn mọ́ àbí. ìgbà tí Yomi Fabiyi bọ́ta
tí bàbá Ìjẹ̀ṣà sọ bó ṣe jẹ́ fún Yomi Fabiyi. Yomi Fabiyi ṣe kí ni? Ó wò pé wọ́n ní kí Ìjẹ̀ṣà má sọ̀rọ̀, kí la máa ṣe? Ó ní òṣèré ni mí, ó ní fíìmù ni mí, mò ń direct, mò ń produce. Jẹ́ ká fi story tó ṣẹlẹ̀ sí Ìjẹ̀ṣà jẹ́ sáré fi ṣe fíìmù, ká lè fi pass message káwọn ayé lè mọ̀ pé bọ́rọ̀ ṣe rí rèé. Yomi Fabiyi title fíìmù yẹn ní ọkọ kìíní kan ló fi title fíìmù yẹn nígbà yẹn, tẹ́ bá rántí. Ṣẹ́rí gẹ́lẹ́ tí Yomi Fabiyi sáré organize location, bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan ni Yomi fi ṣe fíìmù o. But torí pé wọn ò fẹ́ kí kíní yẹn tà, wọn ò fẹ́ káṣírí ọ̀rọ̀ yẹn tú látara fíìmù tí Yomi ṣe, torí wọ́n ti ní kí Ìjẹ̀ṣà má sọ̀rọ̀. Kí ni wọ́n ṣe? Ẹni tó dáná ọ̀rọ̀ yẹn fún Ìjẹ̀ṣà, ó tún lu ẹ̀yìn masses, ó ní kẹ́ lọ bring fíìmù yẹn down lórí YouTube. Kí ló ṣe? Wọ́n ní kí ẹ̀yin masses, especially the mothers, even though you are a single mother, don't be bitter. If you are a single mother, don't be bitter. Tó bá jèrè ọkọ, Ọlọ́run á fi di fún ẹ lára ọmọ. Ṣùgbọ́n tó bá bitter, wo ó jèrè ọkọ, ó ní jèrè ọmọ. Torí ó lè bá tọmọ lọ́mọ jẹ́, kó expect kí titi ẹ dá. If you are a single mother, tó rọ́kùnrin tó bá frustrate, lọ frustrate lọ́dọ̀ àwọn family ọkọ ẹ̀, àwọn tó dún ẹ lóyún, ìwọ ló rókò kúnlẹ̀ kó tó gbẹ̀pà síbẹ̀. Ó rí pé ọkùnrin yẹn ò dá kó tó gàbólẹ̀ kó tó bímọ fún. Now tó bá bímọ fún tó frustrate ẹ, don't take your frustration on innocent people on social media. Take it back to the man that tó lọ la òbò fún, tó fún ẹ lóyún. If you are a single mother, reason normally. If you are a bitter single mother, reason normally. And if you are a bitter housewife, reason normally. Kò sẹ́ni tí ò kí ń frustrate. Wọ́n lo gbogbo àwọn bitter single mother yìí, they should go and bring that film down. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo Yomi Fabiyi, Ìkébè super. Yomi Fabiyi, Ìkébè super. Kò sí nǹkan tí wọ́n fojú Yomi rí. They make sure they bring that film down. Wọ́n tún sue Yomi lọ sí court. Wọ́n fẹ́ rán lẹ́wọ̀n. Wọ́n fẹ́ rán lẹ́wọ̀n. Yomi wá dẹni tó ń sá kiri. Débi pé ó lò bí roughly 6 months àbí 7 months ní London gbà yẹn. Ó ní láti sá kúrò Nigeria because tí ó bá sá kúrò gbà yẹn, wọ́n máa gbé. Because all these women, they are ruling, they are the one ruling them. Ikú Mohbad ló ká wọn lọ́wọ́ kò lásìkò yìí. Àti VDM. Wọ́n ò jẹ́ kí Yomi achieve aim yẹn láti lè fi tú àṣírí gbogbo bí ṣu ṣe pa, bó ṣe ní kí Ìjẹ̀ṣà wá, bó ṣe set it up, bó ṣe ní kó mọ́ ṣe, gbogbo ènìyàn mi fi ṣe film just to deliver that message to the kini. But wọ́n ní kó lọ bring it down, wọ́n delete film yẹn, wọ́n bring it down. Ọ̀nà wo la fẹ́ fi pass message dẹ̀ tí nírú VDM ń gbà yẹn, àwa máa ṣe show wọn ò ní gbọ́ wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní attack me spiritually. Ọlọ́run ló ní kó lú ẹ̀ gan-an pẹ̀lú bá ṣe ń ṣe mùsùlùmí ń gbà yẹn, Ọlọ́run ló ní ká tún níṣẹ̀ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ń gbà yẹn. They just want us not to talk. Ká má sọ̀rọ̀. Ẹ̀rọ bá kárí Nàìjíríà mo wà ń gbà yẹn, wọ́n ní rán mi lẹ́wọ̀n. Wọ́n rán mi lẹ́wọ̀n náà lórí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà. Do you know how many threats I got every day during Ìjẹ̀ṣà crisis? Ṣùgbọ́n mo wò pé bá ṣe wáyé páàrí láàrí. Ẹni tó bá ń sá fógun, tó ń sá fún kíní kò lè joyè ilé bàbá ẹ̀. Ìgbà tó ṣe yẹn tán, torí Ìjẹ̀ṣà fẹ́ mú díẹ̀, ẹni kí ló ṣe? Ó wá sá wọlé. Ẹni tó lóun jà fún Fidophile, tó lóyún torí pé wọ́n ti bá òun lájọṣepọ̀ rí, ó affect òun. Àwọn tó bá òun lájọṣepọ̀ kó execute wọn dè ní bó ṣe lágbára tó tọ́ pé òun lágbára Nàìjíríà o. Bó ṣe lóun ní agbára tó Nàìjíríà, gbogbo àwọn tó fi pátípá bá sùn kó execute wọn o. Kẹ́lẹ̀ bá mọ̀ pé personal vendetta tiẹ̀ ló fi bá Ìjẹ̀ṣà jà. I will give you 2 points now. Ṣé rí ọmọ tí wọ́n claim pé Ìjẹ̀ṣà fi kọ́kọ́rọ́ jáde ẹ̀, Ìjẹ̀ṣà bá sùn ní tán sọ gbogbo ẹ̀ fún yín pé mo wo fídíò yẹn, ó ń tẹnu ẹ̀, ó ń tẹ̀bù ẹ̀, ó ń tẹ̀dí ẹ̀, ó ń làákà ẹ̀, ó ń lẹ̀sẹ̀ ẹ̀, ó ń gbé sẹ́nu, ó ń tupá, ó ń tuwo. Ìjẹ̀ṣà jú ti bàjẹ́, akọ̀ọ́bá ìbò ni, àfẹ́lá ilẹ̀ tẹ́lẹ̀ ni, Ìjẹ̀ṣà jú ti, tó bá lọ sẹ́wọ̀n máa dá padà, tó bá tún dá padà máa dá padà, tó bá kú máa rán lẹ́wọ̀n, máa rán lẹ́wọ̀n sáré, máa rán lẹ́wọ̀n ọ̀run oríṣiríṣi. You will think
she's sad because she's a mother. She pitied that adult to want blame for him pay a baby. No, she never pitied any adult. The same strategies she used on Mohbad case, but you all have been used like a weapon, and still now you are still being used. She will use you all to destroy whoever she wanted to destroy. She will still use you all, use you all to elevate and promote her own children. You have been used by a mad woman daughter. You all have been used by a mad woman daughter. She knows how to use you all. If she want to bring anybody down, you will be the tool she use. If she want to promote her own children, you still be the tool she's using, and she will continue to use you as far as I'm concerned. If you are not thinking with your own medulla oblongata, you are thinking with a mad woman daughter brain. Now, that lady, that particular lady, do you all know the day they arrested Ijesha? Tí wọ́n arrest Ijesha, tí wọ́n ti Ijesha mọ́sẹ́l, tí wọ́n ṣe investigation àti statement tí Ijesha kọ lẹ́ ńjọ́ yẹn. Do you all remember that? Wọ́n invite ọmọ tí wọ́n sọ fẹ́yìn pé is a minor. Wọ́n invite ọmọ tí wọ́n claim fẹ́yìn is a minor. Ìgbà tó máa invite number block. Busayo, I have blocked you. Don't put link on my Facebook. I have blocked you. Ìgbà tó máa invite ọmọ yẹn, ọmọ ìyá wèrè ò mọ̀. Ọmọ bá pẹ̀mùpẹ̀mù ò mọ̀. Ẹ̀yìn làwọn ọlọ́pàá, àwọn ọlọ́pàá ọkùnrin ni o, tó mọ nǹkan tí ọmọ ìyá wèrè capable fún. Wọ́n á lọ invite ọmọ tí wọ́n claim fẹ́yìn pé minor ni. Wọ́n lọ invite ẹ̀ lẹ́yìn wa kó náà wá kọ statement. Ìgbà tó mọ débẹ̀ tó mọ kọ statement. Ṣé Ìjẹ̀ṣà bẹ̀ sùn rárá o. Ìjẹ̀ṣà fi kọ́kọ́rọ́ jáde ẹ̀ rárá. Ìjẹ̀ṣà lá òbò ẹ̀ rárá. Ó tẹ ọyàn ẹ̀ rárá. Kí ló wá dé tó wá sọ pé Ìjẹ̀ṣà bẹ̀ sùn? Ó lóun sọ bẹ́ẹ̀ o. Ó ní wọ́n ní kóun ṣe fíìmù, gbogbo tí Ìjẹ̀ṣà bá ní kóun ṣe pé àwọn fẹ́ ṣe fíìmù ni wọ́n ní kóun jókòó sẹ́gbẹ́ Ìjẹ̀ṣà pé káwọn máa practice. Àwọn bá ní okay. Since tí according to the statement táwọn tó ní káwọn wá arrest Ìjẹ̀ṣà, wọ́n ní Ìjẹ̀ṣà dú ẹ̀, jẹ́ kán lọ ṣe test fún ẹ, ló bá gbọ́mọ lọ láàbù. Sample tó ń rí lábẹ́ ọmọ tó claim fẹ́yìn fún minor, wọ́n bá àtọ̀. Ẹ mọ̀ pé tọkùnrin bá obìnrin sùn, at least aláwọn doctor ń bí báyìí bí 3 days or 7 days, wọ́n ní àtọ̀ yẹn ṣì máa ń wà lójú obìnrin, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn doctorate degree. Èmi ò doctor o, but according to doctor, wọ́n ní tọkùnrin bá ṣe bá obìnrin sùn, ìpè bóyá 3 days, ó ṣì máa ní àtọ̀ yẹn àbí 2 days. Ìgbà tó lọ ṣe àyẹ̀wò ọmọ, tó lọ wò di, wọ́n rí pé ọmọ ti dis virgin tọ́pẹ́, kìdẹ̀ ń ṣe ọmọ kékeré. Wọ́n á bá àtọ̀ lójú ara ẹ̀. Wọ́n tún wá invite ẹ̀ wá. Àtọ̀ tó bá lójú ara ẹ̀ ta ló ní? Òun ní boyfriend. Yeah? You have boyfriend? Who is your boyfriend? Ìjẹ̀ṣà ṣì wà nù sẹ́ẹ̀lì o. Who is your boyfriend? Damola. Damola. Where is he living? He's living in our building. Bóyá ọmọ bá pẹ̀mùpẹ̀mù, ìyẹn ló ń gbé lókè. Damola ló ń gbé ńlẹ̀lẹ̀ nísàlẹ̀. Àbí Damola ló ń gbé lókè, tó mọ bá pẹ̀mùpẹ̀mù ń gbé nísàlẹ̀. Bọ́tún àjọ jẹ́ neighbor. Òun ló dú boyfriend òun ni àwọn jọ ń dóra wọn. Àti tattoo ni. Okele. Who is Okele? Is our gate man. Mo bá dárúkọ èèyàn méjì tó do. Okele, gate man, Damola, neighbor. Ló bá invite Damola o. Ìgbà tó invite Damola, wọ́n ò sọ fún àwọn tó ní tó ń set up Ìjẹ̀ṣà o. Wọ́n ò sọ fún wọn o. Àwọn conduce to that police. That police, ṣé ẹgbẹ́ Yẹmí àbí ẹgbẹ́ Tókun? Mi ì mọ orúkọ ọlọ́pàá yẹn. Ọ̀gá ọlọ́pàá yẹn kò ní bàjẹ́ fún wọn láyéláyé. Ọkọ ọba, àdá ọba kò ní ṣá wọn lẹ́sẹ̀. Ọkùnrin ni wọ́n.
because they know these people are capable of this. After tó gba statement lọ ní Ìjẹ̀ṣà tí wọ́n investigate ló wá ṣe lọ invite àwọn people yẹn lẹ́yìn láì sọ fáwọn tó set Ìjẹ̀ṣà up. Ìgbà tó gbé Dàmọ́lá dé sẹ́ẹ̀lì tán tì mọ́lé igbó wọ́n á tì mọ́ the same room pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà bá ń béèrè pé igbó ọmọ tó ní ká wá ṣe fíìmù ọmọ ọdún mélòó ni nìyẹn bá ní bàbá kì í ṣe ọmọ kékeré girlfriend mi ni. Ìjẹ̀ṣà ní torí ẹ ọmọ yẹn lọ ṣe gbé mi débì ìyẹn ni rárá o wọn lè rán òun lẹ́wọ̀n òun máa fàájà fún wọn o kì í ṣe ọmọ kékeré o àwọn fẹ́ ra àwọn o girlfriend òun ni o kì í ṣe ọmọ kékeré o girlfriend òun ni o wọn lè rán òun. nìyẹn bá tú gbogbo àṣírí fún Ìjẹ̀ṣà ló bá tún sọ fún àwọn ọ̀gá ọlọ́pàá. òun ló mú ọ̀gá ọlọ́pàá yẹn sọ pé Ìjẹ̀ṣà offence. You said you have never heard this version is becoming you hear, you don't want to listen in. Yomi Fabiyi says it, even the news says it, the police Oga Olopa says it in the interview, but because you all don't want to listen, you don't want to hear, you should just go to jail. That is where you are listening. Where we the real true sayer, when we are saying it, you don't want to listen to us because you hate us, because we say no to blackmailer, no to sending people to prison. Tabanso, nígbà yẹn, fẹ́ gbọ́ wa, you don't like our platform, you hate us. You hate us. Ẹ má gbọ́rọ̀ mi o. Dọ́mọ ẹ bá ìyẹn Dàmọ́lá yẹn ló bá fariya pé wọ́n lè rán òun lẹ́wọ̀n o. Girlfriend òun ní kìlẹ̀ ṣọmọ kékeré o. Àwọn ṣẹ̀ṣẹ̀ máa ṣeré, àwọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe kíní kan, girlfriend òun ní kó lọ gbé wá. Òun ló mú ọ̀gá ọlọ́pàá yẹn, mi mọ́rúkọ wọn o, tó fi wá padà bọ́ta pé Ìjẹ̀ṣà offence is a bailable offence. We will bail him. After we bail him, he can now be, if you want to proceed to court, he can now be going and explain himself. We cannot keep it. Lọ́mọ bá pẹ̀mú bọ́ta, kò sí èpè tí ó gbé ọ̀gá ọlọ́pàá yẹn ṣẹ́. Kò sí èpè tí ó gbé ọ̀gá ọlọ́pàá yẹn ṣẹ́. Ọmọ ìyá wèrè celebrity yín náà bá bọ́ta. If you release Ìjẹ̀ṣà, we will return it back. Tí Sanwó-Olú ò bá ṣe, máa gbé lọ sí federal. Tí Sanwó-Olú ò bá ṣe, tẹ́ bá fi Ìjẹ̀ṣà sílẹ̀, máa gbé lọ federal. Máa gbé lọ sí Abuja, sí Lagos State. Sanwó-Olú. Ẹ rò bí àwọn àti Sanwó-Olú lọ́jọ́ ń rúlu Lagos State ńgbà yẹn. My governor, your excellency, sir. Thanks for all you do, sir. We appreciate your kind gesture towards humanity in Lagos State. Ojú òní tí president, governor. Kò sí nǹkan tó ń fojú ọ̀gá ọlọ́pàá ìwé o. Èpè ìgbà tó yá wọ́n kàn kóra wọn. Ẹ mọ̀ pé wọ́n pẹ́ sí WhatsApp group. Wọ́n ti kóra wọn sí WhatsApp group. The second day báyìí tán ni wọ́n fẹ́ fi Ìjẹ̀ṣà lẹ̀ fún ẹ̀mọ̀ is a bailable offence. It can be going to court and wọ́n fẹ́ kọ́ fílẹ̀ rárá kó ṣàjẹrà. Because they know once they leave Ìjẹ̀ṣà will do his investigation about that age gangan because ó ti ní hint Dàmọ́lá nínú prison nínú cell tó ti mọ́ nígbà tó kọ́ arrest wọn. Second day báyìí níṣe la rí wọn wájú pàǹtí. Sorry. I'm a mother. I cannot open my eyes. Licking children. No. I'm a mother. Ní ọmọ bá pẹ̀mú ẹ ti gbàgbé. Aṣọ yẹ́lò ló wọ̀ ló bá dákú. Because I did not have a child. Someone gave me this child. This child and someone now. The child and I'm sad. The child. Just because Ìjẹ̀ṣà must not be released in panty, they go and cry for the social media publicity. They go and cry to gain social media people emotions. So that all of them will say no to Ìjẹ̀ṣà released. It must stay there. Do you know what now happened after they cry on camera? When they off it, any bololo, wọ́n lọ jẹ àmàlà, wọ́n lọ celebrate pé àwọn tí achieve mu wọn ilé alámàlà lọ́lọ́. Mo fi gbogbo ko tí ma jẹ láyé mi búra, àmàlà ló lè jẹ.
ọmọ tí yẹn cry fún pé because I did not give a bath, someone now give me a child, someone now do to the child. Ọmọ tó ó lu ọmọ yẹn pa, ó fẹ́ lù pa nínú fídíò tó release tó fẹ́ fi kó bá Ìjẹ̀ṣà. Gbogbo yín ní àfikún ọ̀rọ̀. Mo ṣe analysis fídíò yẹn gbà yẹn pé ọmọ tó sọ pé ọmọ ẹ̀ ní pé àánú ẹ̀ ń ṣe ló fẹ́ yẹ kó rán lè ṣàlẹ̀, kí ló ń nà fún tó bá jẹ́ pé ọmọ ẹ̀ ni ọmọ tó feel phone. Why are you beating the child? Ọmọ yẹn sunkún yeah tó ń pariwo ọmọ bá pẹ̀mupẹ̀mu liver abọ́ta akékèké asọ́sọ́ máa tún máa ṣe ṣó máa dẹ̀ máa sunkún. Ìkọ́ tó ń pa mí lẹ́kún ni pé kì í ṣe pé Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n òní dé wọn ní dájọ́ ọkú fún, ṣùgbọ́n ìgbà tí gbogbo èèyàn kan ó darí gbogbo ẹ̀yin tẹ́wà lórí social media just láti fìyà jẹ ẹ̀yin innocent person ẹ̀dẹ̀ fọ́ fún, tó bá dọ̀la náà tó bá parọ́ mọ́ orú èmi ṣé bẹ́ẹ̀ ṣe máa fọ́ fún rèé tẹ máa jọ pawọ́pọ̀ fìyà jẹ mí. Nǹkan tó ń pa mí lẹ́kún ni èmi ìsunkún fún Ìjẹ̀ṣà. Torí wọ́n ní tí òkú bá kú tó ń sunkún ẹ tó kú lọ ó jẹ́ sunkún ara ẹ torí you are going to where the person is. Ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni. Ká ní Naira Marley support ẹkún mi ń gbà yẹn, òun náà ní wà ní situation tó wà yìí. Gbogbo orúgbà yẹn ráwọn rẹ mara nìyẹn wọ́n ta kété wọn bá wá dá sí, wọ́n ta kété ṣé kò kan Naira Marley. If you keep supporting ọmọ ìyá wèrè to bring people down, you don't know who will be the next victim. Ìgbà tó bọ́ta tó lọ jàmàlà àtàtọ̀ sunkún níwájú pàǹtí, àwa dẹ̀ ti celebrate pé Ìjẹ̀ṣà will be granted bail so that wọ́n á máa gbalé lọ court, á lè máa ṣàwọn ojúṣe. And let me tell you one secret o, níjọ́ tí wọ́n pè Ìjẹ̀ṣà kó wá ṣe fíìmù yẹn, ìjọ́ ẹni Ìjẹ̀ṣà fẹ́ lọ sign ambassador deal pẹ̀lú àwọn onílé kan. Àwọn onílé yẹn ọmọ ìyàwó rẹ̀ ló padà gba ambassador yẹn o. Ambassador, you know, gbogbo ala mọ̀ pé Nollywood actor wọn kì í ní opportunity báwọn obìnrin wọn ṣe ń lọ opportunity because àwọn ò ní òbò tó fẹ́ tà. Through ambassadorship ló fi máa ń gbéra tó fi máa ń jẹun. Àwọn obìnrin yẹn ló máa ń ní connection àwọn politicians tó máa ń gbé òbò káàkiri, but àwọn ọkùnrin wọn ò ní òbò tó ń gbé. Ìjọ tó yẹ kí Ìjẹ̀ṣà lọ sign ambassadorship yẹn 20 million yearly ìjọ ẹ̀ lọ́kọ̀ọ́bà wọ́n dẹ̀ make sure pé wọ́n gba ambassador yẹn lọ́wọ́ ẹ̀. Ọmọ ìyàwó yìí ló padà gba contract yẹn. Ọmọ ìyàwó yìí ló padà gba ambassador yẹn gbà yẹn. Now ìgbà tó wá ṣe gbogbo yẹn tán wọ́n release Ìjẹ̀ṣà. Àwọn náà lọ tún da àwọn WhatsApp group wọn kọ́ wá bú wa. Ojú ẹ̀ ti bó aláṣẹdànù, àwọn ò follow àwọn aláṣẹdànù, àwọn tó ṣàṣeyọrí la follow, follow aláṣẹdànù. Follow aláṣẹdànù, àwọn aláṣeyọrí la follow. Kò sí èbútọ̀ bùnmi tán. Gbà tó ṣàyà àfà wọ́n fi Ìjẹ̀ṣà on bail. Àgbà lọ́yà àgbà sáàni. Gbogbo àwọn tó tún wá join ni wá ń gbà yẹn. Oníkálùkù justice for Ìjẹ̀ṣà tá à ń ṣe. Ọ̀tọ̀lẹ́ni tó bá selfish interest títí ẹ̀ wá. Ọ̀tọ̀lẹ́ni tó wá gbé teku wífẹ́ yẹ. Inú ẹ̀ ní PA Ìjẹ̀ṣà ló tútù betray Ìjẹ̀ṣà. Ìyá ló máa gbọ́rọ̀ lẹ́nu Ìjẹ̀ṣà. A record ẹ̀ ó lọ gbé fáwọn tó rán lẹ́wọ̀n. Ṣé tí wàá fẹ́ bọ́ pabambarì tó máa ṣọ́ọ̀kì yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín Ìjẹ̀ṣà gan ò tí ì gbọ́ sí. Mo fi Elédùmarè mo fi búra. Ẹnìkan súnmọ́ Ìjẹ̀ṣà gbọ̀ngbọ̀ngbọ̀n bí ìṣọ̀rùn tẹ máa ń rí pẹ̀lú Ìjẹ̀ṣà 247 tó máa ń lọ kọ́ọ̀tì. Ẹni yẹn ó máa lọ ń fún àwọn tó fẹ́ rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ó máa lọ ń fún wọn ní feedback. Àṣírí yẹn ṣẹ̀ tú sí mi lọ́wọ́ ní last week ni. Torí ẹ̀ àti plan ẹ̀ ikú máa fi Ìjẹ̀ṣà lẹ̀ ẹ̀kan náà báyìí within 2 weeks of our hand adájọ́ kan dájọ́ ní pé kó máa gbé lọ sẹ́wọ̀n. Mo ṣì ń bọ̀ ńbẹ̀. Àwa máa sáré oníkálukú wá ń wá bó ṣe fẹ́ empower pocket wọn. Èmi dẹ̀rẹ̀ èmi ò kí empower pocket lásìkò nígbà téèyàn bá ń sáàdì o. Èmi ò lè fowó sadness mi Ọlọ́run jẹ́ kí n rírò ẹ̀ owó sadness èèyàn kì í fi máa empower ara mi. Ń máa rọrùn 1 kobo 1 naira 1 penny kò sẹ́ni tó fún mi rí ipe zi gbà kan tẹ̀ fi mú omi
torí pé ó support Ìjẹ̀ṣà. Ẹni tó bá mọ̀ pé òun fún mi lówó rí kó bọ́ síta wípé ó kàn fún mi lówó ní pocket pé zi gbogbo wàhálà tó ṣe lórí Ìjẹ̀ṣà ó yá gba 1 naira yìí fi mú mi, ẹni kó sọ pé gbé síta. Kó gbé síta 247 màmá ṣe ṣó màmá wúkọ́ bí ẹni máa gbọ́jọ́ kú. Ikọ́ yìí ni bà ikọ́ yìí orí láti ìjọ tí mo ti wà ní social media yìí láyé mi ní òwúkọ́ orí ṣó Ìjẹ̀ṣà mo ti bẹ̀rẹ̀ ikọ́ yẹn. Orí ṣó Ìjẹ̀ṣà ni wọ́n ti ju kọ́ yẹn sí mi kó tó wá ráìmọ́ alẹ́gí. Màmá wúkọ́ bà má dẹ̀ máa ṣe ṣó yẹn. Màmá wúkọ́ bì màmá ṣe ṣó yẹn. Tí n bá pa ṣó mi ní wúkọ́. Tó bá ti mú mi tàn kámẹ́rà ráì ikọ́ yẹn á kàn déédéé bẹ̀rẹ̀. Màmá wa àwọn èèyàn máa sọ pé zi drink water màá drink water tí bá ti ń ṣùgbọ́n tó bá ti mú mi pa ṣó mi ní wúkọ́ o. Èmi ò mọ bí kọ́ yẹn ṣe ń wá. Mi ò ríru eléyìí rí. Tó bá ti mú mi tán ṣó báyìí ìpè afẹ́ wá sọ̀rọ̀ Ìjẹ̀ṣà o. Ẹ mọ̀ pé mo máa múra ń gbà yẹn tí máa make up tí máa fi múra tán mi ní wúkọ́ ẹyọ kan. Ṣùgbọ́n tí bá ti wà lórí kámẹ́rà báyìí wọ́n pè mí títí wọ́n ní zikọ́ọ̀fù Ìjẹ̀ṣà ò ń ṣe fámílì mi. Ìjẹ̀bú-Igbó ni mí, ọmọ Ifẹ̀ ni Ìjẹ̀ṣà. Fámílì Ìjẹ̀ṣà ò gbowó fún mi tábà sọ pé iṣẹ́ owó mi ni mò ń ṣe. Wọ́n ń kọ́bọ̀ mi ò gbà. Mo ṣáà rán oríṣẹ́ pé Ìjẹ̀ṣà ayé gbọ́dọ̀ mọ òótọ́. Wọ́n bá fi ikọ́ dá mi lára yá. Wọ́n fi ikọ́ ta mí lọ́rẹ. Ikọ́ ló fi ṣe give away fún mi. Pẹ̀lú ẹ̀ náà mo sì stand. Mo stand. Ó ní àáfàá kan mo ti bá gbórúkọ àáfàá yẹn. Àáfàá yẹn ló sọ fún Ìjẹ̀ṣà nínú sẹ́ẹ̀lì pé ọmọbìnrin kan wà ṣé ìyàwó ẹ ni. Ìjẹ̀ṣà lòun ò mọ̀ mí rí. Ìjẹ̀ṣà ò dẹ̀ mọ̀ mí rí náà tóòtọ́. Ipe wọ́n ní ọmọ yẹn ìṣọ́ tó fi ń jà fún ẹ̀ ní agbára ṣóṣó pé because ẹ mọ̀ pé ex-wife Ìjẹ̀ṣà wà nílùú èyìnbó wọ́n rò bí èmi ni ìyà. Mo ti bá gbórúkọ àáfàá yẹn àáfàá ńlá ni àáfàá yẹn o àáfàá ńlá ni àáfàá yẹn mo ti bá gbórúkọ àáfàá yẹn. Inú sẹ́ẹ̀lì lọ ti ń ròyìn mi fún Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà fún ara wọn lọ wá pè níjọ́ tí Ìjẹ̀ṣà máa pè mí for the first time Turkey ni mo wà. Nọ́mbà ọkọ mi ni mi ìmọ̀ tó fún Ìjẹ̀ṣà ní nọ́mbà ọkọ mi. Nọ́mbà ọkọ mi ni Ìjẹ̀ṣà pè sí. Ọkọ mi wá sọ pé àwọn làwọn gbé pé tòótọ́ ni wọ́n gẹ̀ẹ́tì mi pé but àwọn nọ́mbà tí wọ́n ní pé mi ò sí lára mo ti lọ sí Turkey. So ọkọ mi wá kọ̀ tiẹ̀ ó wá pè mí ó ní Ìjẹ̀ṣà pé o mo ní really wá ní pé wọ́n ní kó fún wọn nọ́mbà mi. Tí PA Ìjẹ̀ṣà wá parọ́ mọ́ èmi pé òun lòun connect èmi mọ́ Ìjẹ̀ṣà. Mo kàn máa wà àwọn èèyàn tó máa ń parọ́ ni èmi ọmọdé tó máa kàn fi kúkú rọ yẹn just to gain sympathy or to gain boost connect èmi mọ́ ta ni. Ṣé Ìjẹ̀ṣà fẹ́ máa sanwó oṣù fún mi ni? Àbí èmi ò ṣe kéèsì Ìjẹ̀ṣà torí kí Ìjẹ̀ṣà lè fún mi nǹkan mi ò ṣe ní comedy tá a máa sọ pé torí pé kọ́ lè sign mi sí under Ìjẹ̀ṣà entertainment àbí mo fẹ́ máa ṣe fíìmù. Ṣé kọ́ tí mo sọ yẹ yín sìn láṣà bẹ̀rẹ̀ o kò sógun tó ń gbé tì mí bọ́ a dúpẹ́ fọlọ́hún. Mo wá promise Ìjẹ̀ṣà pé last airing I will make sure I be mo wá sí Naija mo fẹ́ witness adẹ̀dẹ̀ kọ́ọ̀tì àwọn sáàni wa àwọn lọ́ọ̀yà wa gbogbo evidence ta ní àti tẹ́ńdà ẹ̀ wọ́n ti fi wá lọ́kàn balẹ̀ ẹ mọ̀ bí ìkẹwò pé Ọlọ́run ṣe òtítọ́ mo ti gbó òtítọ́ wá lẹ́yìn òtítọ́ evidence wọ́n ní work evidence ni àti plan pé tá a bá ti ṣe tán kọ́ọ̀tì o ká lọ jàmàlà ká náà lọ jàmàlà o pé ká jubilate within 9 minutes adájọ́ kọ́kọ́ gba bírèkì wọ́n lọ fún bírèkì tó máa padà wá báyìí wọ́n díjú dá ẹjọ́ yẹn ni àwọn kéèyàn díjú kéèyàn close eyes dá ẹjọ́ ṣe gbogbo adé bù sẹ́kún nǹkan tó yẹ kó jẹ́ ayọ̀ fún wa ó ṣe ló já sẹ́kún. mo sún burúkú ẹkún jọ́tà ń wí Ìjẹ̀ṣà sún Ìjẹ̀ṣà ló jẹ́ kí n sunkún torí bó ṣe kọ́kọ́ dájọ́ yẹn ó jọ fíìmù lójú mi
ṣe tí Ìjẹ̀ṣà gbójú lọlẹ̀ báyìí tó gbójú sókè báyìí ojú wọn rẹ́ẹ̀dì wá omi jábọ́ ni páìpáì ṣe ni mo tú gbogbo àwa táwọn ń bẹ̀ báyìí lójú mi wá èmi tí mo gbé mékọpù lọ kọ́ọ̀tì ojú mi wá wú mo tún dé gíláàsì kíní yẹn ni ọmọ olórí burúkú òbó olè ìyàwó olè alábìkẹ́ yẹn ìyàwó olè tó wà ní kirikiri ọkọ ẹ̀ náà wà ní kirikiri o fọ́tò yẹn ló fi ń búlì mi ojú mi wú ìjọ tí mo wà ní kọ́ọ̀tì ni mo fẹ́ sún ṣé ẹ̀tẹ́lẹ́yìn tó sunkún tó fún àìrí ni it's a sadness cry not happy cry adẹ̀ ń ti lọ a lọ visit wọn ní prison arìnrìn we proceed èmi àtàwọn àbúrò wọn we proceed gbogbo rírí tẹ̀ ń rí mi nífẹ̀ẹ́ tí mo lọ sí ọ̀dọ̀ ní ọ̀fífẹ́ mi ò lọ ṣe fọ́ọ̀nù torí Ìjẹ̀ṣà a ṣe lọ sífẹ̀ torí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ló ń gbé a lọ sífẹ̀ a lọ sọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan tá a lè post picture wọn bó ti jẹ́ pé I still have their picture with me here torí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà kó tó di pé àpì wa ń lọ mi ò lágbára nǹkan tí mo lè ṣe mọ́ Ìjẹ̀ṣà is not my family. I'm not doing this for money. I'm not doing this for clout. If I'm doing it for clout, gbogbo àwọn bíi tá à ń lọ màmá update yín màmá gbé síbẹ̀ wípé I want to steal Ìjẹ̀ṣà glory. I'm just doing it